Jesus name, ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ ṣé níbi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé níbi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù, ibi tẹ́ ẹ mú wa lọ. Worthy, worthy is the Lamb, worthy, worthy is the Lamb, worthy, worthy is the Lamb that was slain. Glory, hallelujah. Glory, hallelujah. Glory, hallelujah. Praise the Lord. Agbẹ́yìnká Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, ẹ̀mí mímọ́ gbà ní wa. A lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa máa bá wa lọ. Nínú ọ̀rọ̀ yín iye wa kó ṣí, káràánú gbà, ó ti rí bẹ́ẹ̀ o, a ò ní dé ní ẹ̀mí mọ́. Jésù Olúwa wa, àmín. Mo kí wa kú ọjọ́ mélòó kan. Mo gbàdúrà fún wa pé lórúkọ Jésù ìjọba ọ̀run a ó fi ṣe ìgbẹ́. Orúkọ mi ni Prophet Olúmídé Kúmúyè, ta wá láti ìjọ Take Back Your Glory Miracle Ministry ní nọ́mbà 15 Adépọ̀jù Street off Oríọlá Kétu Alápẹ̀rẹ̀ ní ìlú Èkó wa níbí. Gẹ́gẹ́ bí ohun Olúwa, ohun tí Olúwa ní kí n fi bá wa sọ̀rọ̀ lónìí, òun ni mo láòrìn nínú ìwé Genesis 25 verse 21 to 23. Mo fẹ́ kó tẹ́tí dáradára nítorí pé yóò ran ayé rẹ lọ́wọ́. Genesis 25 from verse 21 to 23. Ísákì sì bẹ̀ Olúwa fún aya rẹ̀ nítorí tí ó yàgàn. Olúwa sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀. Ó sì gbọ́ ẹ̀bẹ̀ Rèbékà, aya rẹ̀ sì lóyún. Àwọn ọmọ sì ń jà gbùdùgbùdù nínú rẹ̀. Ó sì wí pé bí ó bá ṣe pé bẹ́ẹ̀ ni yóò rí, èé ṣe tí mo fi rí báyìí. Ó sì lọ béèrè lọ́dọ̀ Olúwa. Olúwa sì wí fún pé orílẹ̀-èdè méjì ní bẹ nínú rẹ̀, irú ènìyàn méjì ni yóò sì yà láti inú rẹ̀ wá. Àwọn ènìyàn kan yóò sì le ju èkejì lọ, ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò. Ò ní ṣẹrú ẹgbẹ́ lórúkọ Jésù. Lábẹ́ bó ti wù kó rí, irú ẹ̀gbín tó lè wù kó máa jà ní lélẹ́yìn, irú èpè tí wọ́n lè fi ọ́ sábẹ́ rẹ̀, lábẹ́ bó ti wù kó rí, lórúkọ Jésù ò ní ṣẹrú ẹgbẹ́. Ohun burúkú ni kéèyàn ṣẹrú ẹgbẹ́. Àkòrí ohun Olúwa tí mo gbọ́ kẹ́tẹ́kẹ́tẹ́, ó ní mo pè ní Olúwa tò mí síwájú. Ìwọ náà sọ bẹ́ẹ̀ níbi tó wà, pé kó Olúwa kó tò ọ́ síwájú. Níbi tí a kà yìí, ẹ rí wípé ọ̀dọ́mọbìnrin yìí wọ́n fẹ́ níṣu lọ́kà ni. Gbogbo ohun tó yẹ kán ṣe lórí rẹ̀ lọ́ ṣe. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé kò tètè rọ́mọ bí. Mo gbàdúrà fún wọn tó ń wò mí, tó bá ní ohun tí dókítà ti sọ lórí inú ọmọ rẹ̀ yẹn, tàbí lórí àtọ̀ ọkọ rẹ̀, tàbí lórí inú tiẹ̀ yẹn, lórúkọ Jésù ìdè yẹn jádàánù. Ilé ọmọ yẹn ṣí. Màózàhà, mo ní ilé ọmọ yẹn ṣí lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni gbogbo àtọ̀ ọkọ rẹ̀ tọ́ ní kò lè dọ́mọ yẹn, agbára tí ó fi dọ́mọ kó bọ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tó dá wa lóhùn kó dá ìwọ náà lóhùn. Kò ti rí bẹ́ẹ̀. Níbí yìí, ọ̀dọ́mọkùnrin tá pè ní Ísákì aládùúà ni. Ó lọ síwájú Ọlọ́run, lọ bá Ọlọ́run fà á. Torí pé ó mọ̀ pé ọmọ pọ̀ bí yanrìn etí òkun ni wà, pọ̀ bí yanrìn etí òkun gan lọ lọ́wọ́ Ọlọ́run. Bá Ọlọ́run fà á. Olúwa, mo nílò ọmọ. Ọlọ́run sì gbọ́. Ìyàwó dáhùn, àdúrà ló, ọkọ ló gbàdúrà, ara ìyàwó lè sì ti jáde. Ẹ̀rí pé kọ́kọ́ bá lówó tó tówó, ara ìyàwó ló ti máa ń kọ́kọ́ jáde. So ó jáde lára ìyàwó. Ṣùgbọ́n nígbà tọ́mọbìnrin yìí tó dé stage kan, ó rí pé gbogbo ohun tí ìyá òun sọ fún nǹkan lòun experience, torí pé ìyá rẹ̀ òbí ìbejì sọ́dọ̀ ẹ̀ ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àmì ètò síwájú ni lórí ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún ohun tí ò tí ì ṣẹlẹ̀ nílé ayé rí, nílé bàbá àti ìyá ayé, ṣàmì méje o kó torí rẹ̀ bẹ̀rẹ̀ in the name of Jesus. Níbí yìí, ọ̀dọ́mọkùnrin ló kọ́kọ́ torí ẹ̀ bẹ̀rẹ̀. Ìyá rẹ̀ òbí ìbejì ó wà wùpà. Ní ṣe bí ìyá mi ṣe sọ fún mi pé ọmọ ṣe máa ń mú yàn rè, ó lọ béèrè lọ́wọ́ Olúwa. Olúwa kí rèé ló ń ṣẹlẹ̀? Ọlọ́run rẹ̀ fún ní ánsà. Wá, ohun tó gbé dání yẹn ó kọjá ọmọ lásán. Orílẹ̀-èdè méjì ni ìwà wọn dẹ̀ máa yàtọ̀, bó tilẹ̀ jẹ́ pé ibìkan náà lọ́gbà wáyé. Ṣùgbọ́n ẹnìkan máa jẹ́ ẹni iwájú, ẹnìkan máa pẹ́, ẹnìkan gbọ́dọ̀ jẹ́ ẹni ẹni. Bẹ́ẹ̀ ni èèyàn ò lè lówó bákan náà, ẹnìkan ló gbọ́dọ̀ lead. Mo sọ bí wòlíì Ọlọ́run, òróró tó máa fi lead wọn nílé yín ọ̀hún dà lé ọ lórí. Sọ pé Olúwa, sọ bẹ́ẹ̀ dáadáa, sọ pé Olúwa tò mí síwájú. O nílò ká tù ọ́ síwájú. Ipò ẹ̀yìn ò dáa o. Tó bá kíyèsí pé bí èèyàn bá lọ síbi tí wọ́n ti ń ṣe patí,
tó bá pẹ́ débẹ̀ tàbí tó tètè dé gan tó wá lọ jókòó sẹ́yìn, wàá rí pé wọ́n á ti pín àwọn ẹran tó dọ̀ṣọ̀. Wàá rí pé nígbà wọ́n máa pín kan yẹn, orí ẹja tó ti gbẹ, wọ́n lè sọ pé kò sí ewédú mọ́, wọ́n lè ní kò sí omi ọbẹ̀, ó lè jẹ́ àwọn ẹja rún lọ́ máa bẹ́ẹ̀ kó sínú ọbẹ̀ nítorí pé ò wò síwájú ẹ̀yìn. Àmì burúkú ni, àmì yẹn máa ń ṣẹlẹ̀ nínú ayé àwọn èèyàn ńgbà mìíràn. Wọ́n á dé ṣọ́ọ̀ṣì, wọn á lọ máa jókòó sẹ́yìn. Táńgẹ́lì bá ń pè nǹkan ní ìró ó máa ti bẹ̀rẹ̀. Bí lè sọ pé níwájú la ó máa jẹ́, àwọn ò ní jẹ́ ẹni ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, sọ pé Olúwa lẹ́ẹ̀kan sí, tò mí síwájú, Olúwa tò mí síwájú, Olúwa tò mí síwájú. Oníṣẹ́ṣe pọ̀ bóyá o jẹ́ gba àbújá àbúrò ọ̀bẹ ìwọlé last born. Àmì ńlá ni, oríire ńlá ni kéèyàn jẹ́ níwájú. Olúwa bá sọ fún ọmọ obìnrin ìwé pé gbọ́, ẹnìkan gbúdọ̀ sin ẹnìkan, a gbúdọ̀ tó ẹnìkan síwájú ṣáájú ẹnìkan, pé kò ní í ṣe pọ̀ pẹ̀lú bóyá ẹni tá a kọ́kọ́ bí tàbí ẹni tá a bí kẹ́yìn, ẹnìkan gbúdọ̀ jẹ́ níwájú. Arábìnrin yóò bẹ̀rẹ̀ sí take notice, tábàkà sẹ́sàlẹ̀ díẹ̀ sí ẹ̀rí pé ó wò ó pé nígbà tó máa bímọ, Ísáù ló kọ́kọ́ jáde, ó wò pé ẹni ẹ̀yìn lélẹ̀, ó kọ̀ líìdì iwájú ni ẹni ẹ̀yìn ni. Pé èèyàn jẹ́ ẹ̀gbọ́n èèyàn ò túmọ̀ sí pé bóyá èèyàn ló máa kọ́kọ́ ṣoríire láyé. Bí èèyàn jẹ́ ẹ̀gbọ́n èèyàn ò túmọ̀ sí pé kíní ìwé ẹ̀gbọ́n náà ò ní gbà ní o, kẹ́kọ̀ọ́ orí rẹ̀ má dìrù. So nígbà tẹ́nì kejì máa jáde, ìyá yẹn dààmú pé ilé ìgangan lọ́lẹ́ níwájú. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ nǹkan àjẹkù láyé, kò sí nǹkan tó dàbí tuntun, kò sí nǹkan tó dàbí tuntun. Gbogbo kíní kan àtòkùnbọ̀ yẹn grade 1 ni, àtó bá rí mọ́tò tuntun wàá ju tòkùnbọ̀ ni, a ò ní fóyin sẹ́nu ká túnú láíláí. So kò sí nǹkan tó dàbí tuntun, kò sí nǹkan tó dàbí tí àrọ̀bà. Jésù Olúwa ẹni iwájú ni. Tẹ́ bá kíyèsí nínú ìwà Jésù Olúwa, ẹ rí pé gbogbo nǹkan tó lò nǹkan tuntun ni. Àkọ́kọ́, wọn ò tí ì di ènìyàn ní wíìkì tàbí Jésù rẹ̀. Ẹni iwájú òun ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí. Ibi tó gbà jáde oyún yẹn, ọmọ kan tí ìgbàgbẹ́ jáde ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn, ẹni iwájú ni. Ojú ara tó gbà jáde, ọkùnrin kan kò tí ì bẹ̀bẹ̀ wò rè, ẹni iwájú ni. Òun dẹ̀lẹ̀gbọ́n, òun làkọ́kọ́, ẹni iwájú ni. Ibi tá a bí sí, bẹ́ẹ̀ ni ibùjẹ ẹran. Mi ò Bíbélì ò kọ́ fún wa pé bóyá wọ́n ti bí ẹnìkan síbẹ̀, ẹni iwájú ni. Ìràwọ̀ tó yọ ó kọjá ìràwọ̀ tá a lè fọwọ́ rọ́ tì sẹ́yìn, má ọ̀sà. Ìràwọ̀ yẹn kọjá ẹ̀. Ẹ rí pé àwọn amòye mẹ́ta yẹn wọ́n tírèsì ẹ̀ wá, àwọn ẹ̀bùn ńlá lọ fún Jésù Olúwa. Ẹ̀bùn tọ́mọ ọba mi gan ò gbà nítorí ó jẹ́ ẹni iwájú. Jésù Olúwa nígbà ọmú tó kọ́kọ́ mu kò tí ì sẹ́ni tó mu ọkùnrin kan tó ń fọwọ́ kan rí. Bẹ́ẹ̀ ni, torí ẹni iwájú ni. Ẹ rí pé nígbà tí Jésù Olúwa tó tún máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ láyé ẹ̀, kò gun yìí tán ti gùn rí. Ẹ lọ sí ìletò yẹn yóò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tí a dì. Ẹ lọ tú wà. Ibì kan ti wà tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìyá rẹ̀ tí a dì. Ẹ lọ tú wà. Ó tún fẹ́ lo mọ́tò méjì pọ̀. Ẹ bá bí pé ta ló ń kẹ́tù kẹ́lẹ́ Olúwa ní fi ṣe. Kí ló fà á? Nítorí pé Jésù jẹ́ ẹni iwájú. Ibojì tá a máa sín kọ́. Ẹ rí pé ọ̀tọ̀ lẹ́ni tó ní ibojì yẹn, àwọn rẹ̀ tí ì sẹ́ni bọ́dì síbẹ̀. Olówó kan ló gbẹ Jésù là sí síbẹ̀. Ẹni iwájú ni, nítorí pé ó jẹ́ ẹni iwájú. So níbí yìí, a ti tó ẹnìkan láti inú wa láti lọ wá jẹ́ ẹni iwájú. Kò ìjà yẹn le gidi láàárín òun àtẹ̀gbọ́n ẹ̀ nínú oyún. Wọ́n ti bẹ̀rẹ̀ ìjà. Ìjà yàn wọ́n kì í ṣe ìjà kékeré o. Ìjìjà tó ní agbára gidi gan ni. Wọ́n ti bẹ̀rẹ̀ ìjà yẹn láti inú oyún wá. Débi pé ẹni tó kárì wọn gan, ó fì, ó mì, ó pùṣì ẹ̀ sínú àdúrà pé kíre mi ìrírú eléyìí mi tán ti sọ̀rọ̀ experience fún mi ní wàhálà ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ó nílò láti lọ béèrè lọ́wọ́ Olúwa. Àwọn ọ̀run nílò láti dá sí nítorí ìjà àyànmọ́ dídì ẹni iwájú. Ẹni iwájú kì í ṣe kékeré o. Lọ béèrè lọ́wọ́ àwọn gọ́fúnà, pírẹ́sídẹ̀ǹtì, àwọn sẹ́nẹ̀tì, àwọn èèyàn ńlá. Lọ béèrè lọ́wọ́ àti dẹ́ni iwájú. Ìṣiṣẹ́ kékeré, mò ń sọ̀rọ̀ nípa àwọn tó gba the right place. Ìṣe àwọn tó ń gbọ́ àwọn lọ́kà àdìrí àwọn mọ́tò. Bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ kékeré rárá. Oníkọ́lọ̀ ń lo ẹ̀ fẹ́ dàbí Babalọ́lá, lábàgbà àwọn ẹ̀ṣọ́ náà ńlá lábẹ́. Ọ̀gá ẹni ò lè gba awẹ́ mi lè fi inú mi ṣe mí lè para mi. Ọlọ́run òróró tó bẹ́ẹ̀, Ọlọ́run ò ní fọ́ọ̀sì ẹ̀ ṣùgbọ́n ò ní kọjá ibi tó wà. Ló bá fẹ́ kọjá ibi tó wà, wàá ṣun tí ìràn kan ṣe. O fẹ́ bíbi tí ìràn rẹ̀ ò dé rí, wàá sáré tí ìràn rẹ̀ ò sáré. O fẹ́ da lágbára tí ìràn rẹ̀ ò dá, wàá gbàwẹ̀, wàá gbàdúrà, wàá bẹ́ẹ̀lì wà ní tí ìràn rẹ̀ ò ti experience yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin onídìíkéyàn lórí òkè, onídìíkéyàn láti ìgbẹ́ onídìíkéyàn máa gba àwọn abilibili wifi. Ẹ wo gbogbo yẹn superstition, ó lè kó mi tó wà. Àfi tó bá máa gbé màálù gbogbo wíńdò. Olúwa sọ mí lè níwájú. Olúwa tó mọ̀ síwájú. Ọlọ́run ní tó yàn síwájú. Kí ni ó túmọ̀ sí láti dẹni iwájú?
a máa wò apá kìíní lélẹ́yìí o, onírúurú ọ̀nà lèèyàn gbà dẹni wájú nínú ètò Ọlọ́run. Kì í ṣe ọwọ́ tọ́lọ́run fi mẹ́rin kan tó fi dẹni wájú ìwọ náà máa fi dẹni wájú, ṣùgbọ́n a máa wo ọ̀nà táwọn ènìyàn gbà. Ó lè jẹ́ kọ́kọ́rọ́ kan gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ọ nínú ẹ̀. Àkọ́kọ́, kí ló túmọ̀ sí? Láti di ẹni àkọ́kọ́ pé nínú fámìlì wọn òun ló kọ́kọ́ kọ́lé, òun ló kọ́kọ́ traveler, òun ló kọ́kọ́ bíbèjì, òun ló kọ́kọ́ ṣeré, òun ló kọ́kọ́ ṣetán, òun lọ́lọ́run kọ́kọ́ lò, òun ló kọ́kọ́ dẹ̀ ránṣẹ́ Ọlọ́run. Ìkejì, ìṣíwájú ìyẹn túmọ̀ sí pé òun ló lead wọn nígbà tó tí kìíní yẹn dáhùn lọ́dọ̀ tiẹ̀ tán làwọn tó kù náà bẹ̀rẹ̀ sí dìde. Ìkẹta, ipò ọlá. Àdúrà tó dáa ni kó o máa gbà tọ̀sán tó Olúwa tò mí síwájú láàrin àwọn ọmọ bàbá mi, tò mí síwájú láàrin àwọn ọmọ ìyá mi, tò mí síwájú nínú ẹbí mi, tò mí síwájú nílùú àdúgbò tí mo wà, tò mí síwájú. Bẹ́ẹ̀ ni ẹni wájú lọ́lọ́run wa, ó sì fẹ́ káwa náà wà wájú. Ó lè sọ pé ẹni tó mú wa jókòó nínú àwọn ọ̀run pẹ̀lú Kristi, Olúwa tò mí síwájú. Máa sọ bí mo ti ń sọ yẹn, tó ṣẹ́ mi síwájú, tó ọjà mi síwájú, tó ọmọ mi síwájú. Ó túmọ̀ sí ipò ọlá. Ìkẹrin, àpèsìn. Ó túmọ̀ sí àpèsìn, yẹn túmọ̀ sí pé wọ́n á pèsè ẹ̀gbọ́n tí Jésù Bíbélì sọ. Ó ní ẹ̀gbọ́n ni yóò máa sin. Nípa pèsè ti bẹ̀rẹ̀ yẹn, àbúrò á sìn ni, kò wá ṣe pé bóyá ìran rẹ̀ ó máa sìn. Ẹ wo, òun la pè ní Ísírẹ́lì lónìí o. Ọmọkùnrin tára ń sọ̀rọ̀ rẹ̀, ó dàbí fíìmù, ó dàbí season, ṣùgbọ́n season tí ò parí. Ẹ wo ló Ísírẹ́lì lónìí, ìsórílẹ̀-èdè tó lè bá wọn jà. Bẹ́ẹ̀ ni àwọn òyìnbó kiri ní táwọn tara wa bọ̀ ń sìn. Ọlá wọnú ọlá fún wọn nítorí pé ẹnìkan dẹ̀yẹ wájú, ìwọ náà dẹ̀yẹ wájú. Oh my God, ẹni yẹn wọ̀ pé bóyá mo wá ṣeré níbí ni, mo ní wàá dẹ̀yẹ wájú. Ókè, èmi á dẹ̀yẹ wájú ń tẹ̀lé. Sọ pé Olúwa tò mí síwájú. Máa sọ̀rọ̀ yẹn bí aláfiṣe. O bá wà tọ́lẹ̀, tó wà ní bathroom, tó wà nínú ọjà, tó wà nínú àdúrà, anywhere tó bá Olúwa tò mí síwájú, Olúwa tò mí síwájú. Àdúrà àṣeyọrí gidi ńlá ni. Ìkarùn-ún, ipò orí. Orí ò ní burú títí ká fi tẹ́lẹ̀. Ó túmọ̀ sí ipò orí. Ìkẹfà, ẹni tó kọ́kọ́ ṣe nǹkan tuntun. Ẹni tó kọ́kọ́ sọ nínú fámìlì wọn, òun ló kọ́kọ́ ra ilẹ̀ sí Banabáyìlà, òun ló kọ́kọ́ ra ilẹ̀ sí Lẹ́kì, òun ló kọ́kọ́ ra ilẹ̀ sí Ajah, òun ló kọ́kọ́ tra. Mo ti sọ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni ìtumọ̀ àdúrà tó ń gbà nìyẹn, òun ni mò ń fọ́, mò ń analyse ẹ̀ fún ọ, mò ń fọ́ fún ọ. Fún definition yẹn pé wàá lè máa mọ ohun tó ń pé kò má kọ̀ sọ pé kí ló túmọ̀ sí, ohun tó túmọ̀ sí nìyẹn o. Ìkeje, ìgbédìde. Ẹ wo ọ̀rọ̀ bàbá wa nínú Olúwa ní WF Moyi. Ẹ bá gbọ́tọ̀ wọn ọ̀mọ̀wé tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà t'Ọlọ́run tò wọ́n síwájú, wọ́n bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí, àwọn àṣeyọrí tó ní agbára. Ẹ wá wò wọ́n lónìí, ó bàbá wa Adébóyè, ibi tó dé yẹn ìran wọn kan ò dé bẹ́ẹ̀. Nta ń sọ ìyẹn o, ìran wọn kò dé bẹ́ẹ̀. Àtàwọn ọmọ ẹ̀ṣọ́ Ọlọ́run lálálálá gbogbo, ibi tó dé àwọn ìran wọn kò dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn wọ́n break forth. Ìwọ náà dẹ̀ níwájú lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. N tó dáa ni láti jẹ níwájú. Ipò ẹ̀yìn ò dá o, ìlọ̀kulọ̀ lọ́ máa fi lọ yìí. Àyè sì wà wájú. Bẹ́ẹ̀ ni ẹ wo ààrẹ wa. Ó mọ̀ yàtọ̀ láàrin ìgbà tó wà Daura tó ní bí màlúù mi ìmọ̀ bóyá ní màlúù 10 àbèké nígbà yẹn àti ìgbà tó wà lókùn sí. Bẹ́ẹ̀ ni ẹ pariwo oúnjẹ àpé. Ní tó dáa ni kéèyàn dẹ níwájú. Ìwọ náà máa gbà Olúwa tò mí síwájú. Sẹ́ni tọ́lọ́run ò lè tò síwájú, ẹ̀wọ̀n Jábésì tò síwájú. A máa mú lọ nípele, ó ní ọ̀nà tí oníkálukú gbà. Ó bá ìfẹ́ Ọlọ́run mu, torí tó bá gba ọ̀nà tí ò yẹ kó gbà wá jábọ̀. Òun wẹ́ o fẹ́, ó dìgbà tẹ́nìkan bá ṣubú kó tó dìde. Ìyẹn kọ́ lọ́ fi ń gbé níwájú. Ẹ wo wòlíì Ọlọ́run ni, Prophet Hezekiah. Ìgbé tọ́pọ̀lọpọ̀ mọ̀, bàbá yẹn ò mọ̀. Ṣùgbọ́n wọ́n gbé ìgbésẹ̀ tọ́lọ́run fẹ́ kọ́ gbé, wọ́n dé níwájú. Àwọn náà di general evangelist. General evangelist in CAC is like kéèyàn jẹ́ president ni. Kọ́nà ń fàyàn láti inú gbóngbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni owó ẹwà, owó èdè, èyí á dé níwájú.
máa sọ tiẹ̀ níbi tí tó wà yẹn. Gbogbo àwọn ohun tá à ń bá ẹ sọ yìí ó sàn ju gbogbo àwọn èyí tó amóhùnmáwòrán tó ń wò tí ẹkún ìbànújẹ́ àwọn ọ̀fọ̀ tó ń gbọ́ kiri. Máa gbọ́ ilé yìí kó máa gba àwọn àdúrà yẹn. Olúwa fòmí síwájú. Ọ̀nà láti mú ká tò ọ́ síwájú tí ọmọkùnrin yẹn gbà. Àkọ́kọ́, dá Ọlọ́run mọ̀. Torí ẹ tó ga jù ní gbogbo àgbáláyé òní Ọlọ́run. Lẹ́yìn ẹ̀ kò sẹ́ni bọ̀. Lẹ́yìn òkè tọ́lọ́run gbé kò tún sókè yìí mọ̀. So dá Ọlọ́run mọ̀. Gbogbo ọ̀nà tó ń gbà gbogbo ẹ̀yàn ní kò wá ṣe lé ọ̀nà ìgbàdé ìyẹn kọ́. Dá Ọlọ́run mọ̀. Òun máa ń fa ní olùgbé tálákà láti orí àtàn bá àwọn ọmọ aládé jẹun. Dá Ọlọ́run mọ̀. Dá mọ̀ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀. Ń ṣe pé mi ò sọ pé máa lọ ṣọ́ọ̀ṣì déédéé. Ìyẹn kọ́ dá Ọlọ́run mọ̀. Àfikún ni gbogbo à ń lọ ṣọ́ọ̀ṣì déédéé àjẹ. Dá Ọlọ́run mọ̀. Mọ Ọlọ́run tó ń sìn. Jẹ́ kọ́ mọ̀ pé ilé kò sí fẹ́ẹ́ lè fi hàn lọ́wọ́ Ọlọ́run yẹn ni. Dá Ọlọ́run mọ̀. Ìṣẹ́ni tọ́lọ́run tó máa dọ́lọ́run mọ̀ tọ́lọ́run ò ní dá mọ̀. O ò ní dọ́lọ́run mọ̀ kó ta òun rẹ̀. Ìkejì, mo ń tá a kọ nípa rẹ̀ láti òkè wá. Báwo ni mo ṣe fẹ́ mo ń tá a kọ? Nígbà àwọn ìsọtẹ́lẹ̀ tó ń gbọ́ yẹn ń tá a kọ ni. Ó yẹ kó ti wá mí. Ó yẹ kó ti wá mí. Sórí tó bá ti ń gbọ́ lẹ́nu ẹlẹ́rìí méjì mẹ́ta mẹ́rin máa kó tí mọ̀ wípé ń tá a kọ nípa mi rè. Kó dẹ̀ change èrò ọkàn pé yes, so ó yẹ kí n wà ń bì. Ibi ìkọlù yẹ kí n wà. Mo ju lẹ́kùn mi ju bí lọ. Ayé ẹ̀ ló ní ìdájú mi tó ń gbé lọ. Ní ìsọ̀rọ̀ ẹwà ayé rẹ̀ ń tó bá wáyé ó dájú mi tó ń gbé lọ. So dáàmú ìyẹn túmọ̀ sí pé mo ń tá a kọ nípa rẹ̀. Àgbàkọ́lá náà ti ṣìnà. Ẹ pé ṣe oníṣẹ́ là ń ṣe. Àmọ́ tá a kọ nípa ṣùgbọ́n kété tá a mọ̀ a bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ rẹ̀. Ọlọ́run bẹ̀rẹ̀ sí mìíràn rẹ̀ lóko. Ó bẹ̀rẹ̀ sí hùwà fún ayé àwọn ènìyàn. Ó dẹ̀ nílò àwọn èèyàn fún wa. Dá Ọlọ́run mọ̀. Àkọ́kọ́, ìkejì ni pé mo ń tá a kọ nípa rẹ̀. Mo ń tá a kọ nípa ọmọ rẹ̀ tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ dẹni wájú. Gbogbo olóńgbò ìràwọ̀ ìyálé, olóńgbò rẹ̀ ìyàwó, olóńgbò rẹ̀ ìràwọ̀ ọ̀rẹ́ tàbí ọmọ rẹ̀ kó má bàa ìyẹn kọ́ ló nídìí lọ mo ń tá a kọ nípa àwọn ọmọ rẹ̀. Mo láìkọ̀ ọmọkùnrin kan nínú Bíbélì pẹ̀lú bó ṣe ṣàbíamọ tó ní tíìmù ọmọ ló ní 12. Ó mọ gbogbo ń tá a kọ nípa wọn. Jákọ́bù ni mo sọ, Genesis 49. Ó mọ ń tá a kọ nípa wọn. Ṣùgbọ́n wọ́n mélòó ló bí? 2, ẹyọ kan, 3, ó wá pọ̀ jù bí 4. Ó mọ kankan tá a kọ nípa àwọn ọmọ rẹ̀. Ó ń ṣàbíamọ. Mo lè gbìyànjú àbí kọ́ ló ń ṣàánú èèyàn àbí kí ni kéèyàn ó wà á sí ohun tó lè ṣe wà. Mo ń tá a kọ ẹwu ọmọbìnrin yìí 2 péré ká fún. Ó lọ béèrè lọ́wọ́ Ọlọ́run. Olúwa kí ló kọ nípa ohun tó kàn ń disturb mi kárí? Kí ló wá lè tó bẹ̀rẹ̀ náà? Ohun tí mo kọ nípa wọn ní agbára. Ṣùgbọ́n kan máa jù kan lọ. Kì í ṣe pé yẹn náà ní lógo bọ̀dọ̀ ògo kan máa gbé kan. Ògo kan máa rógo kan ṣẹ́. Ògo kan máa sáàfù ògo kan. Ògo kan máa mú bàtà fún ògo kan. Bẹ́ẹ̀ni. Ìkẹta, ọ̀rìn pẹ̀lú àwọn ẹni òkè. Ọ̀rìn pẹ̀lú àwọn ẹni òkè, àwọn tó ti dókè. Try wá gbogbo ọ̀nà bó jẹ́ rẹ̀lẹ̀ ló máa fi meet up pẹ̀lú wọn láti rìn pẹ̀lú àwọn ẹni òkè. Ìbánitórí bá pẹ̀lú ara ẹ̀ṣẹ̀ àdọ́ṣe ní pẹ̀lú àwọn ẹni òkè. Má páàkì ọkọ̀ ayé ẹ̀ sí ọkọ̀ ẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run tí ò níbì kan lọ. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀ àwọn adarí, ọ̀pọ̀ àwọn ọlọ́jà àbáwọn oní bísínẹ́sì ọ̀gbìn ló jẹ́ pé wọn ò níbì kan lọ. Ọkọ̀ ló ń tò pẹ̀lú wọn. Máa jókòó sí the newspaper máa gbòòrò Buhari yẹn, kíni kan, Àtíkù yẹn, Ọbásanjọ́ yẹn, kíni kan. Gbogbo àwọn tó ń rojọ́ wọn wà ní èsì wọ́n jókòó sínú òrùn tó ń bura ń jẹ́ ní ìgbà. A máa rí gbogbo àwọn ọkùnrin tó yẹ kó pọ̀ síta kọ́ lọ ṣiṣẹ́. A jókòó sí the newspaper wọn á máa jà. Màá rò pé àmì ogun burúkú lélẹ̀ mí bá wọn dúró. Wọ́n máa wo pépà títí wọn nílé rà. Èmi ìwà 20 naira ló máa fi ka pépà. Wọ́n ti dààmú. Gbogbo politics ayé ló wà lórí ẹ̀. Ó kàn waste life ayé ẹ̀. Níbẹ̀ yẹn kí n tó kọ́ ni ẹlòmíà Messi ọmọ mi, Ronaldo ọmọ mi, ó mọ̀ ẹ́rí, kò mọ ibi tó ti wà, kò mẹ́ni tó bí ẹ̀. Gbogbo àwọn tẹ̀ ń jà sí tẹ̀ ń nọra yín tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe ọmọ mi ni àwọn ń gun pléènì kiri, wọ́n ra jẹ́ẹ̀tì, wọ́n ń ṣe pálapàla. Ohun tí mò ń sọ fún wa ni wípé o gbúdọ̀ rìn pẹ̀lú àwọn ẹni òkè, tí wọ́n náà lè dókè láyé. Èyí tó kẹ́yìn, ṣiṣẹ́ tì lẹ́yìn. Ìyẹn túmọ̀ sí pé tó o bá ti mọ ohun tá a kọ̀, wàá ṣiṣẹ́ tì lẹ́yìn. Iṣẹ́ tí mo mí nìyí pé àwẹ̀ o, àdúrà, akitiyan,
o ò ní ṣe díẹ̀díẹ̀. Àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ìwọ náà á gbé. Ẹ wo Ésáù àti Jákọ́bù. Ésáù ń jẹun kiri ṣùgbọ́n Jákọ́bù ń sáré lórí ìgbésẹ̀ yẹn, ó ń wá gbogbo ọ̀nà títí gbogbo kìíní yẹn máa fi bọ́ sóun lọ́wọ́, ó ń wá gbogbo ọ̀nà tó máa fi débẹ̀. Ìgbà kan tún lè kú òun lé, ó tún bọ́ lọ́run dá májẹ̀mú. Gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé nìyẹn, gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé òun nìyẹn. Ó bẹ̀rẹ̀ sí bí àwọn ìgbésẹ̀ yẹn, Ọlọ́run dẹ̀ ń fún un ṣe. Mo gbàdúrà fún wa lórúkọ Jésù Kristi, ẹ̀mí tó máa fi gbé ìgbésẹ̀ yẹn kó wọnú ayé rẹ lọ, kí ìwọ náà ráàánú gbà, ìrànlọ́wọ́ kó dìde fún ọ. Jésù Olúwa wa. Mo fẹ́ ká jọ gbàdúrà. Màá fi àdúrà yìí ní ìgbà mẹ́ta fún ọ, ṣùgbọ́n ìgbà méje ni kò fi ṣèṣọ́ òru. Ìgbà méje ni kò fi ṣèṣọ́ òru. Wàá máa pariwo, Olúwa tò mí síwájú. Máa gbàdúrà yìí níbi tó wà. Tó iṣẹ́ mi síwájú, tó ọjà mi síwájú, tó ọmọ mi síwájú, tó àyànmọ́ mi síwájú. Àdúrà ti bẹ̀rẹ̀ nìyẹn o. Olúwa tò mí síwájú, 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 Olúwa tò mí síwájú. Jésù Olúwa wa. Àmín. Bá ti ń gbàdúrà yẹn lọ, mo rí pé o wà ní ibi tá a ha ọmú àwọn ibìkan. O lè ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n iṣẹ́ yẹn ò yọ. Ìyẹn túmọ̀ sí pé ọ̀nà tó máa fi jẹ níwájú wọn ti ha. Ẹ pariwo, ọ̀nà tá a há mọ́ mi tí mi ò fi jẹ níwájú, ó yá iná la ọ̀nà yẹn. Ó yá dúà. Iná la ọ̀nà yẹn. Ọ̀nà tá a há tó yẹ kí n fi jẹ níwájú tá a ti há, ó yá iná máa là, 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 iná máa là. Jésù Olúwa wa. Àmín. Àwọn mẹ́rin kan wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Eégún ni wọ́n máa ń ṣẹ́ ní ilé yín, wọ́n máa ń ṣe eégún nílé yín. Ó máa gbàdúrà yẹn fún ọjọ́ mẹ́ta. Iná Olúwa bọ́ dànù. Aṣọ eégún tí ayé fi dí ọ̀nà mọ́ mi, aṣọ eégún tí ń bẹ lọ́rùn mi, iná bọ́ dànù. Mo fẹ́ kó gbàdúrà yẹn fún ọjọ́ mẹ́ta pẹ̀lú Psalm 69. Gbàdúrà yẹn dáadáa o, wàrà ànúgbà. Ẹnìkan wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ní òṣèré. Bẹ́ẹ̀ ni àmì kan bẹ lára rẹ. Gbogbo kò sí bó ṣe lè bá àyàn ṣiṣẹ́ tó, wọ́n á jẹ gbèsè náà, wọ́n á jẹ lówó ni. Lọ gbàdúrà, ẹ parẹ́ kúrò lára mi. Àmì tí àwọn agbára ilé bàbá fi sí mi lára, kí má bàa dẹ̀ níwájú, kí má bàa rí kó jẹ parẹ́ kúrò lára mi. Gbàdúrà yẹn dáadáa, wàá dẹ̀ ra àrùn gbà. Tẹ ọwọ́ rẹ, mo sọ́ ní ìwòye Ọlọ́run. Látòní lọ dẹ̀ níwájú. Ìgbésẹ̀ tó máa gbé tó máa fi jẹ níwájú, ó yá kó wọnú rẹ lọ. Ọ̀nà táyé dì yẹn, iná là, àmì yẹn parẹ́ lára rẹ, aṣọ eégún yẹn bọ́ lára rẹ. Látòní lọ kí wọn náà ra àrùn gbà, ogun ò ní gorí rẹ, ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Dúpẹ́ lọ́wọ́ àwọn Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ àti àánú tí a rí gbà. Mo gbàdúrà fún wa wípé lórúkọ Jésù ìjọba Ọlọ́run a ó fi ṣeré jẹ. A ó tún máa tẹ̀síwájú ní ọ̀la, ẹ tún máa rí wa wò báyìí ní ọ̀la. Màá fẹ́ ká máa subscribe, ká sì máa share, ká máa like. Tó bá ní àwọn àdúrà tí ẹ fẹ́ ká jọ gbà, màá fẹ́ kẹ́ pè wá lórí aago. Àwọn kìíní nọ́mbà yẹn 0055 42 40 65 àbí 003757 3251. So ẹ kò wá sórí aago. So a gbàdúrà fún yín, àsan ìran Olúwa fún yín, aṣọ àwọn ìgbésẹ̀ tó máa gbé kẹ́yìn náà tọ́lọ́run fi tòun síwájú. Apá kìíní la gbọ́ yìí. So Ọlọ́run yóò wà lọ́wọ́. A wá láti ìjọ Take Back Your Glory Miracle Ministry lẹ́ẹ̀kan sí àwọn fúgàmù wa kan wà tá a máa ń ṣe káàkiri ní Take Back Your Glory. Ó máa wá ní every Wednesday 8 to 10. So ẹ̀jẹ̀ àdarapọ̀ àti àwọn Sunday káàkiri ní òkè ìbùkún every Sunday 8 to 11. Mo gbàdúrà fún apolówókọ Jésù, out of your real àánú gbà. You are blessed as you are doing it. In Jesus' mighty name we pray. Amen. You carry me when some carry their God. You feed me, Lord, when some feed their God.